Tinubu ẹ gba àwọn ọmọọléèwé àti tíṣà Ògbómọ̀ṣọ́ yìí kúrò lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò. Bóyá ní àsìkò kankan wà tí gbogbo àgbáyé yóò tanná wo ìdí ìjọba Bọ́lá Tinubu yìí àti àwọn gómìnà tá a ní nílẹ̀ Yorùbá ju àsìkò tá a wà yìí lọ o. Ìdí ni pé gbogbo àgbáyé ló ń rò pé ilẹ̀ Yorùbá ní ibi tó láàbò jùlọ ní Nàìjíríà, pé kò sí ogun afẹ̀míṣòfò tó lágbára dọindọin kan níbẹ̀. Báwọn ìjọba òyìnbó bá sì ń kìlọ̀ fún àwọn èèyàn wọn pé kí wọ́n má dé àwọn ibì kan ní Nàìjíríà, wọn kì í dárúkọ ilẹ̀ Yorùbá mọ́ wọn o. Àmọ́ èyí tó ṣẹlẹ̀ ní àárọ̀ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù karùn-ún 2026 yìí kì í ṣe èyí tó mú orúkọ rere bá Nàìjíríà. Orúkọ aburú gbáà ló fún wa, pàápàá àwọn gómìnà rẹpẹtẹ tá a ní nílẹ̀ Yorùbá. Ó fi àwọn gómìnà wa yìí hàn bíi kòròfo lásán. Ó fi wọ́n hàn bí ẹni tó ń wá ṣòṣèlú nítorí àtijẹ tàbí àti lórúkọ nìkan. Kò fi wọ́n hàn bí ẹni tó wá ṣe òṣèlú nítorí aráàlú. Torí ìjọba tí kò bá lè pèsè ààbò fáwọn èèyàn tó ń ṣèjọba lé lórí, ìjọba yẹpẹrẹ gbáà ni o. Nílẹ̀ Yorùbá, níbi tí kò sí igbó rẹpẹtẹ, tí kò ti sí aginjù mẹ́rìírí kankan, tí wọ́n sì kó àwọn ọmọ tó lé ní 40 lọ pẹ̀lú àwọn tíṣà wọn, kí ẹnikẹ́ni má sì gbúròó wọn, kí àwọn ọlọ́pàá má tíì rí wọn gbà padà lẹ́yìn bíi ọjọ́ 4. Ó fi hàn pé inú ewu ńlá ní gbogbo ọmọ Yorùbá wà o. Inú ewu ńlá gan-an, àti pé ìṣòro tó wà lọ́rùn wájú bí àwọn ìjọba yìí ti ń fẹnu dídùn sọ fún wa lọ. Wọ́n ń tàn wá ni o. Inú ewu la wà. Àwọn afẹ̀míṣòfò yìí ti yí wa po. Nígbà tí Trump ń jó nílùú òyìnbó, tí ààrẹ Bọ́lá Tinubu tiwa náà ń bá a jó pé àwọn ti pa igbákejì olórí afẹ̀míṣòfò tó ń yọ àwọn lẹ́nu. Ǹjẹ́ àwọn èèyàn tí wọ́n ń jó irú ijó yìí mọ iye àwọn afẹ̀míṣòfò tí wọ́n ti há síhoro káàkiri nílẹ̀ Yorùbá tiwa níbí? Kí ló kan Nàìjíríà kan igbákejì afẹ̀míṣòfò àgbáyé tí Tinubu ń torí ẹ̀ bá wọn dunnú yìí? Àwọn afẹ̀míṣòfò oríṣiríṣi tó jẹ́ kálukú ti mú ibi tó bá wù ú, wọ́n ti há sí gbogbo Nàìjíríà káàkiri. Àwọn tilẹ̀ Yorùbá yìí sì ní ìbẹ̀rù gidi. Èyí tí wọ́n ṣe ní ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí ló wá fi hàn gbogbo ẹni tó bá ní làákàyè pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí mọ̀ wá tilétilé. Àwọn tí wọ́n ti wà láàrin wa, tí wọ́n ti ń bá wa jẹ, tí wọ́n ti ń bá wa mu, tí wọ́n mọ ọ̀nà aginjù wa àti gbogbo ibi tí àwọn lè sápamọ́ sí ni. Tàbí ṣe 40 ọmọléèwé àtàwọn tíṣà wá jẹ́ iye èèyàn kékeré tí àwọn kan lè kó pamọ́ sí kọ̀rọ̀ kékeré kan tẹ́nìkan ò sì ní rí wọn, tí ọdẹ kò ní rí wọn, tí àgbẹ̀ kò ní rí wọn. Àwọn tí wọ́n mọ àyíká wa dáadáa ni wọ́n lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Ṣé bí ohun tí gbogbo ayé ṣe ń pariwo kí ìjọba yìí fàṣẹ sáwọn ọlọ́pàá ìpínlẹ̀ nìyí? Kí kálukú ní ọlọ́pàá agbègbè ẹ̀, kí wọ́n lè mójútó àyíká tiwọn nìkan. Àmọ́ ohun kan náà táwọn aṣáájú ti wá mọ̀ náà ni òṣèlú. Kò sí ohun tí wọ́n ṣe fẹ́ràn òṣèlú yìí ju pé wọ́n fi ń jẹ̀lú ni. Ọ̀jẹ̀lú ni wọ́n. Òṣèlú lèdè kan ṣoṣo tí wọ́n gbọ́. Ọ̀pọ̀ àwọn èèyàn tí kò lè jẹ́ nǹkan kan gidi kan láyé wọn, tí wọ́n bá ti wọ inú òṣèlú yìí ni wọn yóò di nǹkan bàbàrà sílùú tí gbogbo ayé yóò máa pariwo wọn. Ọ̀nà kan náà tí wọ́n sì fi lè jẹ́ kí ariwo àwọn máa lọ bẹ́ẹ̀ náà ni kí wọ́n máa rí owó jí kó, kí wọ́n láwọn ń ṣe òṣèlú. Ohun tí wọ́n ń fàyè wọn ṣe nìyẹn. Ẹ wo bí nǹkan tó ṣẹlẹ̀ yìí ti burú tó. Kí àwọn afẹ̀míṣòfò kan dìde nílẹ̀ Yorùbá tiwa yìí, kí wọ́n sì jí àwọn ọmọ kó nílé ìwé wọn láago 9 òwúrọ̀ nígbà tí ilẹ̀ ti mọ́ tó bẹ́ẹ̀ yẹn, kí wọ́n sì ṣòro nílé ìwé 3 ọ̀tọ̀ọ̀tọ̀, kí wọ́n wà lágbègbè náà fún bíi wákàtí 2, kó má sí ọlọ́pàá, kó má sí agbófinró kankan níbì kankan, títí tí wọ́n fi ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n sì lọ. Ṣùgbọ́n èyí tó burú níbẹ̀ ni pé àwọn tí wọ́n ń ṣèjọba wa kò rò pé ọ̀rọ̀ náà tóbi tó kí àwọn má ṣe ìpàdé òṣèlú wọn, kí àwọn má ṣe ìdìbò abẹ́lé pámárì àwọn. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ẹgbẹ́ òṣèlú Nàìjíríà ló ń ṣe pámárì báyìí. Èyí tó fi hàn pé kò sí adíkálà nínú ọmọ ọ̀fọ́n, ọ̀kan náà ní gbogbo wọn. Wọ́n ń fọ́n owó kiri tí gbogbo èèyàn ń rí wọn lórí ayélujára. Owó tí wọn ò ṣiṣẹ́ fún, owó tó jẹ́ owó aráàlú tí wọ́n múra sí kinní náà, tí wọ́n ń ṣe bí ẹni pé wọn kò gbọ́ pé àwọn afẹ̀míṣòfò jí àwọn ọmọ gbé níbì kan. Kí ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí ṣẹlẹ̀ nílùú, kó sì jẹ́ ohun tí àwọn aṣáájú tiwa yóò múra sí ní ìbò tí wọn yóò fi wọlé ìjọba. Iṣẹ́ wo ló múmú láyà àwọn tí wọ́n ń lọ ṣe nílé ìjọba náà ju olè jíjà yìí lọ? Àbí báwo làwọn tí wọ́n ń ṣèjọba wa kúkú ṣe dájú tó báyìí? Irú àwọn aṣáájú wo la ní Nàìjíríà yìí gan-an?
àwọn tí wọn kò láàánú ẹnikẹ́ni àfi àánú tara wọn nìkan. Ọlọ́run kúkú sì ti bá wọn ṣe báyìí, àṣírí gbogbo wọn ló ti tú fáyé rí. Àwọn tí wọ́n wà nígbèkùn ti sọ̀rọ̀, àwọn afẹ̀míṣòfò ti fipá mú wọn láti bá gbogbo aṣáájú Nàìjíríà sọ̀rọ̀. Kò wá tán, arábìnrin Rachel Alamu, ọ̀gá iléèwé community high school ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ ló kọ́kọ́ sọ̀rọ̀. Ẹni tí wọ́n jí gbé pẹ̀lú àwọn ọmọléèwé ẹ̀, kò sì sẹ́ni tó wò ó tí kò ní fẹ́ já mi lójú. Ìyá oníyàá, onílé ọlọ́nà, ìyàwó ẹlòmíì, ìyá àwọn ọmọ míì, ẹni tó kàwé tó ṣiṣẹ́ ẹ̀ títí tó fi di principal, tí àwọn olórí kórí ẹ̀dá kan wá jí gbé lágbàlagbà ara, tí wọ́n sì ń fi tipátipá mú un láti máa sọ̀rọ̀ nínú igbó tí wọ́n kó wọn lọ. Kò sí ohun tí yóò wí náà ju pé kí ààrẹ Bọ́lá Tinubu, gómìnà Ṣèyí Mákindé, ẹgbẹ́ àwọn onígbàgbọ́ ayé kí wọ́n wá gba àwọn lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò yìí, nítorí kò sí bí àwọn ti lè jáde bí wọn kò bá tú àwọn sílẹ̀. Arábìnrin Mary Tèmítọ́pẹ́ dáhùn sí, ẹni tí wọ́n jí kó pẹ̀lú àwọn ọmọléèwé tiẹ̀ náà, ìyẹn Baptist Nursery and Primary School ní Yàwọ́ta, òun náà tún sọ̀rọ̀. Wọ́n tilẹ̀ ní kí òun pọn ọ̀kan nínú àwọn ọmọléèwé tí wọ́n jí kó yìí. Òun náà sì sọ̀rọ̀ pé kí wọ́n wá gba àwọn kúrò lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ni. Gbogbo ayé lórí wọn o. Ohun tí àwọn afẹ̀míṣòfò yìí náà sì fẹ́ nìyẹn. Ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni kí ìjọba má bẹ̀rẹ̀ sí parọ́ kan fún aráàlú, àti láti fi hàn bí àwọn ti lágbára tó lórí àwọn ìjọba wa. Ohun aburú gbà ni o. Báwo ni nǹkan wa yóò ṣe dàrú báyìí, débi pé àwọn ọmọdé tí kò sẹ́ni tó mọ ọjọ́ ọ̀la wọn àti àwọn olùkọ́ tó ń kọ́ wọn ni wọn yóò jí kó ní kùtù òwúrọ̀ tí a sì tí ì ní rí nǹkan kan ṣe. Àwọn olóṣèlú lè sọ pé kò sí ohun tí kò lè ṣẹlẹ̀ o, pé bó ti ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé nìyẹn o, ṣùgbọ́n irọ́ ni, irọ́ gbáà ni. Kì í ṣe àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé leléyìí. Àwọn tí wà níbí tí à ń pè ní aṣáájú wa gan ni wọ́n ń kó àwọn ìṣòro yìí bá wa, nítorí wọ́n ti fi ìṣẹ́ àti òṣì ta àwọn èèyàn. Ọ̀pọ̀ tó ń tẹ̀lé olóṣèlú kì í lè lo làákàyè wọn rárá. Ọ̀pọ̀ tiẹ̀ ti gbàgbé pé òun ní làákàyè, nítorí aburú tí àwọn aṣèjọba ti kó bá wọn. Pẹ̀lú bí wọ́n ti ní wọ́n jí àwọn ọmọ kó yìí, àwọn kan wà nínú oòrùn tí wọ́n ń jó kiri, tí wọ́n ń sọ pé ẹnìkan tí àwọn fà kalẹ̀ ló wọlé ìbò. Lójú wa náà ni àwọn kan ti ń gba owó nínú àpò ìwé. Ṣáká ni wọ́n fi gbé owó náà tí wọ́n ń pín fún àwọn èèyàn káàkiri. Lójú wa lórí ayélujára làwọn tó ń ṣètò ìdìbò ti ń ka àwọn olùdìbò tí yóò ka 100 kan tí yóò sọ pé 103 ni. Gbogbo eléyìí ló mú wa yàtọ̀ sí àwọn orílẹ̀-èdè tó ń ṣe dáadáa. Ìyẹn ló ṣe jẹ́ pé ìṣòro tí kò yẹ kó bá wa ló bá wa. Àwọn ẹlòmíì yóò sọ pé ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé àwọn èèyàn lọ ni, àbí kí láriwo, ìyẹn nítorí tí kinní náà kò tí ì kàn wọ́n ni o. Bẹ́ẹ̀ bó bá ń lọ báyìí, yóò kan àwọn náà, yóò kan àwọn ẹbí tiwọn. Nígbà náà ni wọn yóò mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, bí gbogbo wa ò bá dìde ká mójútó, ohun tó lè pa ilẹ̀ Yorùbá fúnra ẹ̀ run ni. Àbí nígbà tí ilẹ̀ Yorùbá bá bọ́ sọ́wọ́ àwọn Fúlàní afẹ̀míṣòfò nítorí àìbìkítà àwọn olórí tiwa, ṣé kìí ṣe pé ìran náà parun nìyẹn? Níbí yìí ni ọ̀rọ̀ sì ti kan àwọn gómìnà ilẹ̀ Yorùbá yìí pátápátá. Àwọn èèyàn yéé béèrè pé kí làwọn gómìnà tiwa ń ṣe, kí làwọn gómìnà ilẹ̀ Yorùbá ń ṣe. Nígbà tí Àkẹ́tì Rótìmí Akérédolú wà láyé tí wọ́n bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn, a rí ipa tó sà láti rí i pé kinní náà ṣeé ṣe. Nígbà náà Muhammadu Buhari gbógun tì í pẹ̀lú àwọn èèyàn ẹ̀, ṣùgbọ́n pẹ̀lú ìgboyà àti ọgbọ́n Akérédolú wọ́n padà gbà fún wọn nígbà náà ni. Èkó nìkan ló takú tí kò bá wọn ṣe. Wọ́n lọ sípàdé lẹ́ẹ̀kan, wọ́n pa èyí tó kù tì. Wọ́n ní aṣáájú fúnra ẹ̀ ló ní kò ní ìdí. Àwọn tí wọ́n mọ̀dí ọ̀rọ̀ nígbà náà ni nítorí pé kò fẹ́ kí kinní kan wà tí yóò bí àwọn Fúlàní wọ̀nyí nínú, kí wọ́n má lè dí òun lọ́wọ́ tí òun bá fẹ́ gbàjọba ni. Àmọ́ ọwọ́ Tinubu níjọba wà báyìí. Bẹ́ẹ̀ ni a kì í lọ́ba ká lójo. Kì í ṣe kágbọ́n ọgbọ́n òṣèlú nìkan ni Tinubu yóò fi ṣolórí Nàìjíríà o. Bí bẹ́ẹ̀ kọ́, lójú ẹ̀ báyìí ní ọdún 4 àkọ́kọ́ yóò fi pé. Bó sì wọlé lẹ́ẹ̀kejì náà yóò pé tí ẹnìkan kò ní rí kinní kan tọ́ka sí ju èyí tí wọ́n ń ṣe yìí náà lọ. Gbogbo ariwo à ń ṣètò ọrọ̀ ajé kí ọrọ̀ ajé lè dáa ni, èyí tí wọ́n ń pa káàkiri yìí. Láàárín oṣù 3 sí 6 ni ọmọ Haúsá Fúlàní tó bá padà wọlé yóò fi ba gbogbo ẹ̀ jẹ́ pátápátá. Tàbí Olúṣẹ́gun Ọbásanjọ́ kò san gbèsè tí Nàìjíríà jẹ. Ìṣẹ́jú mélòó làwọn Yar'Adua fi tún bẹ̀rẹ̀ gbèsè míì. Ohun tí Tinubu bá ṣe fún Yorùbá ni yóò wà títí láé o. Bí Nàìjíríà kò bá ṣe é pín fún Tinubu, kó ṣe àwọn nǹkan tí yóò mú kí Yorùbá ní òmìnira tiwọn. Kí ni àwọn kinní náà? Ẹ jẹ́ ká ní ọlọ́pàá ìpínlẹ̀ tiwa. Bí kò bá sì ṣe é ṣe bẹ́ẹ̀,
kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kọ́ ní ẹ̀ṣọ́ aláàbò tiẹ̀ tí yóò máa kojú irú àwọn afẹ̀míṣòfò wọ̀nyí. ẹ jẹ́ kí àwọn àmọ̀tẹ́kùn wa náà máa gbébọn. nígbà tí fúlàní afẹ̀míṣòfò bá ń gbébọn kiri tí ẹni kí àwọn tó fẹ́ mú wọn má gbébọn. ọlọ́pàá ni ò sì sí láàrin ìlú yìí. ìdajì ọlọ́pàá ẹ̀yìn àwọn olóṣèlú àti àwọn èèyàn ńlá láwùjọ ni wọ́n wà. ìjọba pàṣẹ pé kí wọ́n padà sí báràkì, àṣẹ náà ò múlẹ̀. àbí ta ni yóò ní òun kò rí àwọn ọlọ́pàá lẹ́yìn àwọn olóṣèlú wa nígboro? wọn ò lè dárìn, ìbẹ̀rù ò ní jẹ́ kí wọ́n rìn láì mú ọlọ́pàá dání. àwọn náà mọ̀ pé aráàlú ò fẹ́ràn àwọn nígbà tó jẹ́ aburú ni wọ́n ń ṣe fún wọn. níbi tí ọlọ́pàá kò bá ti wá tó báyìí, ṣé bí àwọn ẹ̀ṣọ́ àdúgbò ló lè ran ìjọba lọ́wọ́ nídìí ètò ààbò? kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sáré dìde láti lọ sí ẹ̀sìn ẹ̀lẹ̀. kódà ọ̀gá ọlọ́pàá pátápátá náà wà. ṣùgbọ́n kókó ibẹ̀ ni pé ṣé ọlọ́pàá Ìbàdàn tí Haúsá wà nínú wọn tí àwọn Ìgbò wà nínú wọn ni yóò mọ ọ̀nà inú ìgbẹ́ ẹ̀sìn ẹ̀lẹ̀ bí àwọn tí wọ́n bá jẹ́ ọmọ àdúgbò náà ni? ohun tí àwọn ọlọ́gbọ́n ti ṣe ń pariwo ọlọ́pàá ìbílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ nìyẹn, pé kí ẹ fún Yorùbá ní ọlọ́pàá tiwọn. lára òmìnira tí à ń wí nìyẹn, òmìnira tí yóò kó àjàgà púpọ̀ kúrò lọ́rùn ìjọba àpapọ̀ fúnra wọn ni. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe èyí tí a ó máa sọ òyìnbó tàbí ọ̀rọ̀ dídùn sí ara wa o. kíjọba Nàìjíríà dìde gírí ni o, kí ààrẹ mọ gbogbo àṣẹ tí yóò pa fún àwọn ológun wa. kí gómìnà Ṣèyí Mákindé dìde kó mọ bí yóò ti da àwọn èèyàn sínú ìgbẹ́ láti wá àwọn tí wọ́n jí gbé yìí rí. kí gbogbo àwọn olóṣèlú wọ̀nyí fìlú lọ́kàn balẹ̀ náà, kí wọ́n pawọ́pọ̀ kájọ wá àwọn ọjọ́ ọ̀la Yorùbá tí wọ́n jí gbé yìí, kí wọ́n tó tún padà sídìí òṣèlú wọn. lódodo ni ìjọba yóò ní àwọn ń gbìyànjú, àmọ́ kò sí ìgbìyànjú kan tí yóò tẹ́ aráàlú lọ́rùn ju kí wọ́n rí àwọn tí wọ́n jí gbé yìí níta gbangba lómìnira ara wọn tí kò sì sẹ́nìkan tó kú nínú wọn. kìnní yìí yóò bà orúkọ Nàìjíríà jẹ́ nílé, yóò bà orúkọ Nàìjíríà jẹ́ lẹ́yìn odi o. bí orúkọ Nàìjíríà bá sì bàjẹ́, orúkọ àwọn tó ń ṣèjọba náà ló ń bàjẹ́ yẹn. ẹ tètè ṣe kíákíá, ẹ bá wa wá àwọn ọmọléèwé àti tíṣà tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ yìí jáde o. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní ẹ̀sìn ẹ̀lẹ̀ nítòsí Ògbómọ̀ṣọ́ yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.